ìyá ẹ̀ nílé kú. ẹ dágun ṣé mo sọ fún yín pé ìyá mi ti kú ni àbí bàbá mi ti kú àti gbọ́ àlàyé ṣe rí inú gbogbo ọ̀tẹ̀ sọ́lẹ̀nsì èyí tó ní ìlàkà ìbí ti báyìí. ẹ bẹ́ẹ̀ ni kí ni wọ́n sáwọ́ ẹ dágun ṣé ẹgbẹ́ àjẹlẹ̀ ìṣèlú inú wọn sọ fún mi ṣáàjẹ́ ni inú. àwọn awo ń retí rẹ. torí páwa ni ọmọ yẹ̀kútú yẹ̀kẹ́ kí ilé alárẹ̀ má bàjẹ́. ilé alárẹ̀ má bàjẹ́ kí lọ́mọ awo yóò jẹ. kò sígbà tó ní bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni ilé alárẹ̀ yóò bàjẹ́ ni. tó dá yín lójú wípé ìyàwó mi máa bí mi. nílé mi àti yóò ṣàwé lọ. Àdìó ṣàwòlọ́ kì í ṣẹgbẹ́ wọn. Àwọn ọmọdé bá tọrọ wa jẹ́ nígbàdí èyí wà ọdún àgbọ̀dọ̀ fún àdìó ìgbà wọ́n pé ògùn yóò ṣiṣẹ́ mọ́ ṣé lóòótọ́ ni. wọ́n ti ní ògùn kì í mú jọba o. mo délé Àdìó ṣàwòlọ́ rí fọlọ́wọ́ ṣé pé lóòótọ́ Àdìó nẹ́bọ lẹ́rù. Àdìó ṣàwòlọ́ ó gbọ́n bíi fáwọn bí ọ̀pẹ̀lẹ̀ ó gbọ́ fa yẹrẹyẹrẹ àwọn olóyè kò ní yá wọn ọgbẹ̀rì àṣírí ìkókò adákọ́ni ló tu Àdìó ṣàwòlọ́ lọ́wọ́ bínú ẹ̀ ló fẹ́ mọ̀dí abájọ wàhálà dé dúkùú bàbá ìjà àtàrí àjànàkú lógun tí wọ́n wá pò kì í ṣẹ́rù ọmọdé Àdìó ṣàwòlọ́ ẹ̀rù jẹjẹ ní gbogbo ìdẹ́kílẹ̀ ìkọjá fẹnuro yẹn jọ Àdìó ajíbóògùn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó yẹn Àdìó ṣàwòlọ́ tún lé iṣẹ́ tó ní ọṣẹ́ pani written producer and directed by Olúṣọlá Blessing Mr Creativity managed by Mọ̀lẹ́kùn àti Suleiman Ogoara edited by Olúṣọlá Blessing Mr Creativity lines by Babatunde Latif Jagilegbo starring Olúṣọlá Blessing Mr Creativity Ọlákúnlé Àfọwàpẹ́lámbẹ́bẹ́ Ajibalilo Daiko Adúní Adé Alára Àdìó Ìjànbọ̀ Òrògbò Ramon Aluwẹ̀ Adélabúrí Síkátù Àjíkẹ́ Akímọ́lájú wọn Latif Kamal Kapo Latif Atẹnu Florence Ẹyinjú Sùlíyàtì Bákàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní Àdìó ṣàwòlọ́ subtitled in English now stream on YouTube channel ẹ click sórí ẹgbàlẹ́tù Olúṣọlá TV àwọn sinimá lábẹ́ta ṣàkóso tó tún bọ̀ lọ́nà dẹ̀dẹ̀rẹ̀ Àjíkẹ́ ọmọ oníbàárà àṣẹdá àtàyé ẹ̀tàn Àdìó ṣàwòlọ́ lélẹ́yìí ó ti dùn jù àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀.